أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف خلق الله سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم آمين. Òkè Ọlọ́run ìkí àti ìkẹ́ fún àdéwálé ànábì Muhammad sallallahu alaihi wasallam. Nísìnyí ń tàbí bára wa sọ lẹ́yìn tá bára wa sọ geography part tán á bára wa sọ Islam part nípa yíyọ oṣù ń tà ń pè ní muraqabatul hilal, pé yíyọ oṣù ojú ọ̀run tí àwọn mùsùlùmí máa ń rí kí wọ́n tó gbààwẹ̀ Ramadan. Ìyapa tó lọ níbẹ̀ nípa nǹkan táwọn èèyàn fi ti sí Arabi kan òun la fi là ní part 1. Àmọ́ nísìnyí á bára sọ tí ẹ̀sìn sọ nípa rẹ̀ torí pé gbogbo nǹkan láyé with evidence. So àsìkò sí gbogbo nǹkan, àsìkò tí èèyàn máa ń sọ nǹkan lọ́dà fọ́ ní bàlágà, àsìkò ọ̀rọ̀ ọ̀tọ̀, àsìkò tí èèyàn dákẹ́ ọ̀tọ̀, àsìkò tí èèyàn máa ń la nǹkan mọ́lẹ̀ ọ̀tọ̀. Afáàní tahannan ala hadaka al-wali fa inna likulli maqamin maqal. Gbogbo àìkànkan ló ń ta máa ń sọ ń bẹ̀. Àsìkò yìí la lè sọ fúnra wa ká má lọ kó sí ní tẹ̀ka kó sí. A sọ kí lè ṣe sọ fún wa, Al-Qur'ani fi yé wa nípa tá à ń pè ní yíyọ oṣù. Al-Qur'ani ní pé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Faman shahida minkum ash-shahra falyasumhu. Gbogbo ẹnikẹ́ni, ìlúkìlú, Áfíríkà ni o, Asia ni o, Europe ni o, anywhere tó bá wà ní the world, tẹ́ bá ti rí oṣù jáde, Ọlọ́run ní ẹgbà àwẹ̀. Ẹ ti lẹ́tọ̀ọ́ sí Ramadan pẹ̀lú gbogbo ń tà àti kàsẹ́yìn láwọn oṣù tó bẹ̀rẹ̀ Ramadan. Wọ́n tó bá wá róṣù, oṣù yìí dẹ́kẹ̀rẹ́ inú Sha'ban ní máa ń jáde. Inú Sha'ban, tí Sha'ban bá ti pé 29 or 30. Nílùú míì wọ́n rí oṣù yẹn ní 29, níbò míì wọ́n rí 30. Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun wà lá fún wa torí pé Al-Qur'an hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam tafsir ló jẹ́ fún Al-Qur'an. Tafsir ló jẹ́ fún Al-Qur'an ní hadith tó wà sahih. Yìí kọ́ la fẹ́ sọ lẹ́nu. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wípé sumu li ru'yatil hilal wafturu li ru'yatihi fa in ghamma alaykum fakmilu 'iddata Sha'ban 30 yawman. Kí Ọlọ́run kó máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní ẹ máa gba àwẹ̀ tí ẹ bá ti rí oṣù. Ẹ máa gba àwẹ̀ tẹ́ bá ti rí oṣù níbi tó bá wà, máa gba àwẹ̀ tó bá ti róṣù. Ibẹ̀ gangan ni wàhálà wa dé sí. Àwọn míì róṣù àwẹ̀ tí ń bọ̀ báyìí sí Thursday gangan ní púpọ̀ dual countries tí wọ́n fọwọ́ sí pé a mú àwẹ̀ gangan, a ṣe asámú asáré níjọ́ Wednesday, a mú àwẹ̀ níjọ́ Thursday. Àmọ́ àwọn kankan wá ń ṣẹlẹ̀ pé Saudi pé wọ́n ní àwọn ó ṣe tí wọ́n ní yawma thulatha yawma arbi'a wọ́n wà mú àwẹ̀. Bókínú àti ìdásí part 1 ìpè Saudi kọ́ ni ìmá ń yọ oṣù, Saudi sì ní kọ́kọ́ ní alamu Islam. So ohun tá a sọ ń bẹ̀ ni wípé tí a bá wá rí oṣù, tá a bá rí oṣù ńlù kan, àwẹ̀ Sha'ban sì ti pé 30. Ayọ̀ àwọn onímọ̀ tó mọ̀ ń pa geography yóò wá dìde ńgbà náà, àwọn làkàyàrin tí wọ́n máa ń lo máṣíìnì fi rí. So ẹni tá a wá fi ètò nílò lọ́wọ́, ó gbọ́dọ̀ náwọn ìròyìn kan tá a máa fi ròyìn, ó gbọ́dọ̀ náwọn ìròyìn tó lágbára tá a fi máa ròyìn. Alákọ̀ọ́kọ́, ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì, ó gbọ́dọ̀ jẹ́ ń ta agbára lé, al-muwathiq, ta agbára lé, an yakuna musliman aw an yakuna muwathiqan, ń ta gbọ́dọ̀ gbára lé.
wa an yakuna aliman muhaqqiqan mahiran fil ilm ó gbọ́dọ̀ jẹ́ ń tààmù pé ẹni yìí onímọ̀ ni tí gbogbo èèyàn mọ̀ pé onímọ̀ ni. Bàbá Mudirul Markaz táà mọ̀ pé onímọ̀ ni wọ́n tí ò rújú ọwá sọ wípé insha Allah tọ́ọ̀sì lágbàwẹ̀ táà ṣe àṣàmújọ wẹ́ẹ̀sì. Inú ẹ̀ náà ni àwọn Darul Ifta Misriya ní Egypt níbàyí àwọn náà ti sọ tí wọ́n pé ìjọ tọ́ọ̀sì lágbàwẹ̀. Àwọn ìlú míì Palestine, Iraq, Urdun, Lebanon, Syria àtàwọn ìlú bẹ́ẹ̀ lọ púpọ̀ náà àwọn ìlú tó lè pé alámù Islam ni wọ́n gbọ́n pé yes eléyìí Islam ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n sì ríran tọ́ọ̀sì ní gbogbo wọn fi sí. Ká má wàá dó wípé ohun táwọn Saudi bá ṣe làgbọ́dọ̀ máa ṣe láti sọ tẹ́lẹ̀ torí díẹ̀ yìí ẹja mú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.